Funke Akindele láti máa kún fún àdúrà tàbí kó já májẹ̀mú tó wà wájú ẹ̀. A ti sọ ńgbà yẹn pé àwọn ẹgbẹ́ ló wà lẹ́yìn ẹ̀ pé a máa lókìkí a máa pọ̀ sí i. Ìyá Akérèdọ́lù ló wà lẹ́yìn Akérèdọ́lù. Ìgbà tó ti rí pé ìyá ẹ̀ kú lọ́wọ́ fi ta Akérèdọ́lù lọ́wọ́ àwọn àjẹ́ fi tẹ̀ ẹ́. Tí ìyá ẹ̀ bá wà láyé wọn ò lè mú Akérèdọ́lù. Wòlíì Faleyimu Olagoroye má ti tú àwọn àṣírí kan nípa Funke Akindele tó hìtì $1 billion lórí múvì ẹ̀ Tribe Called Judah. Tẹ́ ẹ bá rántí, kí ló yẹ kí Funke Akindele ṣe kó má ba kúkú òjijì? Májẹ̀mú wo ló dá tó yẹ kó san kí ọlá ẹ̀ má ba wálẹ̀? Irú èèyàn wo gan-an ló yẹ kí Funke Akindele fẹ́? Ṣe kú mọ̀ pé Funke Akindele ní àwọn challenges kan nípa ọ̀rọ̀ marriage. Ọ̀rọ̀ yìí ń ṣeré o, kì í ṣe ṣeré rárá. Àfi kí ẹ gbọ́ ohun tí wòlíì yìí sọ nípa Funke Akindele. Kò wá ń ṣèyẹn nìkan o, lórí gọ́vnà Lucky Aiyedatiwa àti gọ́vnà tó ṣaláìsí gọ́vnà Akérèdọ́lù. Bàbá yìí sọ àwọn ohun ìjìnlẹ̀ kan tó yẹ kẹ́ ẹ gbọ́. Tẹ́ ẹ bá gbọ́ fúnra yín, ẹ wàá gbọ́ ohun tí bàbá yìí sọ nípa àìsàn àtikú tó pa Akérèdọ́lù. Báwo ni gọ́vnà Lucky Aiyedatiwa ṣe wá bọ́ sórí ipò? Àwọn wo ló gbé sípò gangan tó jẹ́ pé kò hàn sí gbogbo aráàlú? Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ share fídíò yìí o. Kí Funke Akindele gbọ́, kí Lucky Aiyedatiwa ìyẹn gọ́vnà Ondo State káwọn náà rí, kí wọ́n gbọ́ àwọn àṣírí oríṣiríṣi tí wòlíì Faleyimu sọ àti àwọn ìkìlọ̀ tó ń filẹ̀ nípa àwọn méjèèjì. Lẹ́yìn náà Funke Akindele láti máa kún fún àdúrà tàbí kó já májẹ̀mú tó wà wájú ẹ̀. A ti sọ ńgbà yẹn pé àwọn ẹgbẹ́ ló wà lẹ́yìn ẹ̀ pé a máa lókìkí a máa pọ̀ sí i. Kò tí ì lówó ńgbà yẹn wà tá a ti sọ̀sọ̀ tẹ́lẹ̀. Ẹ̀yàn Aláròyé wà ń bí tẹ́lẹ̀ kọ́ọ̀dù gbogbo ńgbà wọn yẹn. Kó gbàdúrà gidi àkókò súnmọ́ táwọn ẹgbẹ́ ẹ fẹ́ wá mu lórí májẹ̀mú wọ́n ṣe ń ṣínà fún un. Bọ̀ tó bá gbàdúrà gidi tó bá dá májẹ̀mú yẹn àti sọ tẹ́lẹ̀ pé ẹ̀mí ẹ̀ ò lè lọ títí òun lẹ̀mí ẹ̀ máa fi gùn díẹ̀. Àtúnṣe wà bẹ́ẹ̀ ó kàn gbìyànjú kó já májẹ̀mú. tó bá ti lè já májẹ̀mú yẹn láàrin wọn, bọ̀ tó bá já májẹ̀mú yẹn owó ò ní pọ̀ ó máa wálẹ̀. Ṣùgbọ́n mi àgùn. Ẹ̀mí àgùn. Ọkọ wa ń kọ́. So a ti sọ̀rọ̀ ọlọ́kọ̀dé kọjá lórí ẹ̀ gbà yẹn. A ti sọ ńgbà yẹn pé tó bá fẹ́ solution báyìí tó bá fẹ́ kó má jẹni tó ní owó lọ́wọ́. Tí ò tó rárá. Bẹ́ẹ̀ ni a ti sọ ńgbà yẹn tó ti pé báyìí ló lè gbẹ́dọ̀ ṣe. Gbà tí ò bá tó tẹ̀lé ẹ ṣáà ní gbogbo ẹ̀ ṣe rí lọ. A sọ fọ́kọ yẹn náà ńgbà yẹn ká tún fẹ́ ìyàwó mi. Ẹ ṣáà rìkọ́dù ẹ̀ ṣé kò tún fẹ́ ìyàwó mi sí. So bó ṣe rí nìyẹn. Tí kò wá lè fàdúrà rí à ń fẹ́ security à ń fẹ́ kápẹ́ntà ìkúrò lórí àyìnkó fẹ́ tó wù. Àyọ̀mọ́ yàtọ̀. Ẹ̀rí pé ilé ìka màmá àwọn àṣírí wà o. Bẹ́ẹ̀ ni àṣírí pọ̀ gan-an, àwọn nǹkan tí àwọn èèyàn máa ń fojú lásán wò. So ẹni gbogbo ọ̀rọ̀ tó lágbára ni. tó ń dùn fún yìí pé àwọn ẹgbẹ́ tí èmi rí ní. àti sọ tẹ́lẹ̀ pé ẹgbẹ́ owó ti wà ń bẹ̀ àti gbé jáde kì í ṣe àti gbé jáde nígbà yẹn. Ẹ̀pá kò sí sáyé íńtánẹ́ẹ̀tì nígbà yẹn. Ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ ni páwọn ẹgbẹ́ ló ń ṣìnà fún òkìkí a máa kàn sí àwọn ló wà lẹ́yìn ẹ̀ pé ẹ̀mí kúkúrú pé kò ní fi bẹ́ẹ̀ lé ẹ̀mí rẹpẹtẹ. Bọ̀ lọ́wọ́lọ́wọ́ tó fi hàn wáyà àkókò tí súnmọ́ tán bá já májẹ̀mú yẹn kété kò ní lówó mọ́ o but òkìkí yẹn ò ní pọ̀ rẹpẹtẹ sí i. Tó bá dẹ̀ tẹ́ kó fẹ́ pọ̀ lọ rẹpẹtẹ sí i wọ́n máa mú lọ ní inú òkìkí yẹn ló máa bá lọ. Ṣé chọ́ọ̀chì ni wọ́n wá lọ ní àbí mọ́sálásí àti gbogbo máa gbé jà? Kó gbàdúrà. Tó bá kàn sí yín sẹ́wọ́n dá lóhùn. Èmi ò ti prọfẹ̀tì ẹni tíátà. Tó dáa ní pé ó ní bàbá pé bàbá wọ́ ayé àgbáyé. Ẹ̀wọ̀n ìgbọ̀rọ̀ wa àti sọ̀rọ̀ sí gbogbo wọn pààyàn nígbà tó jẹ́ pé èpè náà ń ṣe fún gbogbo wa. So a ti prọfẹ̀tì wọn èpè ní gbogbo wọn ṣe tá wá sì ti tọ́ fún wọn. Èyàn kọjá lọ lórí gómìnà Ondo State tó ṣe ẹ̀jẹ̀ yìí. Lucky Aiyedatiwa. A sọ ń gbà yẹn pé àwọn àjẹ́ ń pìpìà láti sọ di gómìnà. Àdìpá rìkọ́ọ̀dù ẹ̀ láì fún bí náà ọ̀pọ̀ pè jáde. Pé báyìí ni ọ̀rọ̀ gómìnà tó wà ń bẹ̀.
nísìnyí àwọn arábìnrin àwọn àjẹ ti sọ di gómìnà kì í ṣe Ọlọ́run ló gbé síbẹ̀ o àwọn àjẹ ló gbé síbẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ tá a fẹ́ sọ fún tó bá gbà ní o àwọn yẹn máa béèrè kankan lọ́wọ́ gómìnà yẹn lọ́wọ́ lóńdó. lọ àwọn àjẹ yẹn gbogbo àjẹ Nàìjíríà lásán kò sí tọwọ́. kì í ṣọwọ́ nìkan à á sọ nígbà yẹn bá a ti sọ tí ò yé gbogbo yín gbogbo àgbẹ̀ Nàìjíríà ní nǹkan táwa sọ nípa Akérèdọ́lù nígbà yẹn pé tí wọ́n bá fẹ́ béèlì ẹ̀ tó ti ń sìn pé àwọn àjẹ́ ọ̀wọ̀ àwọn ní ọ̀nkọ́ bẹ̀ àwọn ọ̀wọ̀ torí pé the whole Nàìjíríà àjẹ́ ìlú ọ̀wọ̀ ní leaders wọn. ọ̀wọ̀. bẹ́ẹ̀ni ẹni pé ilé kà màmá so àwọn àṣírí wà ó bẹ́ẹ̀ni àṣírí pọ̀ gan-an àwọn nǹkan tí àwọn èèyàn máa ń fojú lásán wò láti lọ sẹ̀rí àtúnmọ̀ adáfá Akérèdọ́lù ké síkírẹ̀sì ẹ̀ṣẹ̀ wa tó bẹ̀rẹ̀ sí láti kọ́ gbogbo bó ṣe ń lọ la gbé jáde nígbà yẹn tí ó ti ń sìn so gbogbo àwọn àjẹ́ Nàìjíríà ni ló gbé eléyìí síbẹ̀ mo sọ fún wọn lẹ́jọ́ pé tí wọ́n bá ti ṣe nǹkan tó ń ṣe pé àwọn ti bí ti ń pìpìà láti sọ di gómìnà bọ́n ṣe gbógun tó tọ́ sọ pé wọ́n máa rìn píríṣẹ̀ máa ṣe gbogbo ẹni pé kò ṣe kíni kò ṣeé ṣe torí àwọn àjẹ́ ẹ̀ wà lẹ́yìn ẹ̀ wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe ti awọ́ sì di Akérèdọ́lù lọ. ṣé àjẹ́ ló bí òun náà ni àbí. nǹkan tèmi ní sọ fún yín sọ fún yín tí ó ti ń sìn tí ò bá wọ́ tí ó ti ń sìn tí ò bá tí ìbá ṣe tiwọn. tí ò bá nǹkan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ní Jésù nǹkan báyìí ṣe tí ò bá ṣe tiwọn wọ́n á bá fáyà ẹ̀ ìkìlọ̀ nìyẹn tá a bí sọ fún nìyẹn. fún aiyedatiwa. bẹ́ẹ̀ ni. báwa ni ọrọ̀ ajé Ondo láyé tiẹ̀ sí nǹkan sílẹ̀. kò sí changes kan tó máa wà bẹ́ẹ̀ spirit gbogbo táàmù tó fẹ́ lò yìí spirit Akérèdọ́lù ṣì wà lórí ìjókòó àkókò Akérèdọ́lù ò tí ì pé. tó fi lọ. spirit ẹ̀ ló ṣì wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó máa ṣe kò sí new thing nìkan tó máa ṣe tó máa yọ ju nǹkan tí Akérèdọ́lù ti ṣe sílẹ̀ spirit ẹ̀ ló ṣì wà ń bẹ̀ àkókò ọtí ìpè. bàbá ṣé wàá lè sọ̀tìdà rẹ̀. ṣé wàá di gómìnà. lókì lè padà di gómìnà tí wọ́n á dìbò yàn tábẹ̀ sí ní sáàtà rẹ̀. kò lè padà da gómìnà. kò lè sọ̀tìdà rẹ̀. kò lè sọ̀tìdà sí gómìnà. ẹ rí i pé eléyìí kà màmá àwọn àṣírí wà ó bẹ́ẹ̀ ni àṣírí pọ̀ gan-an àwọn nǹkan tí àwọn èèyàn máa fojú lásán wò ọ̀rọ̀ tó lágbára ni. kò sí mílíọ̀nù kan tó máa ṣe lóńdó state torí Akérèdọ́lù ló ṣe wà ní spirit ẹ̀ ló ṣe wà lórí ìjókòó. ló ń darí lọ́wọ́ àbí ló wà bẹ́ẹ̀ olóṣèlú ló jókòó sí ìdò tí spirit ẹ̀ tó bá wà mẹ́ tí ò bá ti kó mbẹ́ kò sí nǹkan tó lè ṣe. wọn ò lè lé ní. kò ṣeé fi àkókò ẹ̀ ò pé ọjọ́ ọ̀tí ṣe kéde tọ́jọ́ èèyàn bá pé òun náà sọ pé wọ́n lé spirit kan kó òun lé kó mọ́ ìwà disturb kì í ṣàkókò tó lọ. Akérèdọ́lù rẹ̀ lè kó ìbá àwọn àjẹ́ yẹn ìyá Akérèdọ́lù wà lẹ́yìn Akérèdọ́lù ìgbà tó ti rí pé ìyá ẹ̀ kú lọ́wọ́ fi ta Akérèdọ́lù lọ́wọ́ àwọn àjẹ́ fi tẹ̀ tí ìyá ẹ̀ bá wà láyé wọn ò lè mú Akérèdọ́lù. tó ẹ̀yin èèyàn wa òun rèé o kí lè ròyìn lórí àwọn ìran tí bàbá yìí sọ nípa Funke Akindele àti gọ́vnà Aiyedatiwa pẹ̀lú àwọn ìran tí wọ́n ti rí tẹ́lẹ̀ lórí àwọn méjèèjì yìí pẹ̀lú gọ́vnà Akérèdọ́lù ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.